Hallelujah o, hallelujah. Ní abala yìí, a sọ̀rọ̀ nípa àwọn àpẹẹrẹ tó rí tó fi mọ̀ pé narcissist ló ń fẹ́, wípé ọmọ ìrankíran ló ń fẹ́. Abala yìí wà fún àwọn tí ò tí ì lọ́kọ àbí gbéyàwó. Tí abala yìí wà fún náà, àwọn àpẹẹrẹ tó rí tó yìí mọ̀ pé ibi mò ń lọ yìí, agboolé àwọn ará abínú. Àwọn àpẹẹrẹ tó rí tó yìí mọ̀ pé narcissist ló ń fẹ́. Sórí àwọn ọmọ ìrankíran, wọn yìí káàyàn kún, wọ́n sì máa ń ní àwọn ọ̀rẹ́ tó pọ̀. Ká pé obìnrin ni, yóò ní àwọn ọ̀rẹ́ obìnrin tó pọ̀, yóò ní àwọn ọ̀rẹ́ ọkùnrin tó pọ̀ jàre. Tó bá jóbìnrin, yóò ní àwọn ọ̀rẹ́kùnrin tó pọ̀. Yóò ní wọn. Ìgbà míì ń bẹ tó ṣe pé ó pè kò ní gbé. Ó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí, kò ní dá padà. Ó bá mọ̀ wípé kí là ń ṣẹlẹ̀. Ìwọ tí ìfẹ́ sì ti pa lórí tẹ́lẹ̀, ó wà very concerned that what is going on. Ó mọ̀ wípé nígbà tó bá rí kọ́ ẹ̀, ó yẹ kó pè padà. Kò ní pè padà torí wọn ìkáàyàn kún. Àwọn àpẹẹrẹ kékeré leléyìí o, eléyìí kéré ṣùgbọ́n ó common sí àwọn ọmọ olóṣó. Tí pé wọ́n lójú méjì mẹ́ta mẹ́rin tí wọ́n kàyàn kún, tàbí tán jọra wọn lójú pé àwọn wà too special. Tán rò pé àwọn ṣe pàtàkì jù ọ́ lọ. Wọ́n ní ká ọ́ kún. Àwọn ọmọ ìrankíran kì í káàyàn kún. Wọ́n yìí káàyàn kún. Bẹ́ẹ̀ ni. So àpẹẹrẹ àkọ́kọ́ nù, wọ́n ní ká ọ́ kún. So wá rí, bó o bá ti dé ọ̀dọ̀ mọ̀lẹ́bí wọn kan rí tí wọ́n wà ń ba ìwọ gẹ́gẹ́ bí ọkùnrin ni o, ó wá ti dọ́dọ̀ mọ̀lẹ́bí wọn kan rí, wọ́n wà ń ba ọkọ ẹnìkan jẹ́ fún ọ nínú wọn pé èèyàn burúkú ni, kódà ṣe ni máa ń ná ìyàwó ẹ̀. In fact, tó ti fojú ìyàwó ẹ̀ rí kì í ṣe kékeré. Wọ́n sá paint ẹ̀ black. Àwọn nu ọmọ ìrankíran ni wọ́n máa ń fẹ́ ba èèyàn jẹ́ fún ara èèyàn. Sórí ẹni tán ń bàjẹ́ lọ́wọ́ yẹn, ọmọ tó ń pass through. Bẹ́ẹ̀ ni. So ìwọ ló fọgbọ́n sí láàrin, ṣùgbọ́n kò sọgbọ́n tó lè fi ṣe ju pé kó já ara rẹ lọ. Bí àwọn boys wọ́n á ní jára ẹ̀. Ìwọ náà rọra tàn án lẹ̀ gọ́lọ́gọ́lọ́gọ́lọ́ kó bẹ́sẹ̀ rẹ sọ̀rọ̀ mọ́fẹ́ wọn. Torí wípé bí wọ́n ṣe ń ba ọkùnrin yẹn jẹ́ fún ọ, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n ba ìwọ náà jẹ́. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n ṣe kíni, ni wọ́n ba ìwọ náà jẹ́. Bí wọ́n ṣe é ṣe nu. Sórí bóyá ẹni yẹn ti kọ́lé, ẹni tán bàjẹ́ ti kọ́lé, wọ́n lè sọ pé sórí ilé tán kọ́ yìí, ohun tí àǹtí wa ṣe lórí ilé ń lọ́pọ̀ jù. Kódà gbogbo wa báyìí la pawọ́pọ̀ tá a kọ́lé, kò ní £1 ńbẹ̀. Bí wọ́n ṣe é ṣe nu, wọ́n máa ń fẹ́ claim. Narcissist máa ń claim, àwọn ọmọ ìrankíran wọ́n máa ń fẹ́ gba gbogbo ogún tó o ní. Gbogbo ogún tó o ní ni wọ́n máa ń fẹ́ gbà. Wọ́n fẹ́ gbà, wọ́n fẹ́ jì, wọ́n fẹ́ gbé bí wọ́n ṣe máa ń ṣe nu. Oríṣiríṣi ni, torí tí wọ́n bá ti ń sọ̀rọ̀ bàjẹ́ yìí, àpẹẹrẹ ni Ọlọ́run fún ọ wípé kí ìwọ náà bẹ́sẹ̀ rẹ sọ̀rọ̀. tó rọ́rọ̀ bàjẹ́ tán sọ lọ́wọ́lọ́wọ́ nípa ẹni yẹn, ó ń bọ̀ wá bá ẹ̀. Wọ́n ó ṣe tiẹ̀ náà. Kódà yóò tún le ju tìyàn lọ. So àwọn àpẹẹrẹ tó mọ̀ rí nínú mọ̀lẹ́bí yẹn nù.
Nọ́mbà 3, mo ti sọ méjì báyìí o. Mo ti sọ nípa ti àìkánikún, mo ti sọ nípa ti ìbanijẹ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ nù fámílì wọn. Wọn ò tí ì ṣe tiẹ̀ báyìí, wọn pé wọ́n ń bọ̀ lójú ọ̀nà ni, wọ́n ó ṣe tiẹ̀ náà, mọ́ wọ̀rí tó o bá tètè bẹ́sẹ̀ rẹ sọ̀rọ̀. Nọ́mbà 3 ni wípé tó o bá gbọ́ rí wípé ẹnìkan ó fẹ́ fẹ́ ọmọ lọ́dọ̀ wọn tẹ́lẹ̀ nínú ilé tó ti fẹ́ fọkọ yìí, tó ti fẹ́ níyàwó jàre, ẹnìkan fẹ́ fẹ́ ìkan lára wọn tẹ́lẹ̀, ó ń tàn wá jùlẹ̀, ó bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀, ó sá lọ, wọn gbọ́n kankan máa ń pa ẹ̀. Ibi tọ́ràn wà nù. O gbọ́dọ̀ ṣe ìwádìí. O ní gbọ́ kí ló dé lẹ́nu wọn, o ní gbọ́ díẹ̀ lẹ́nu wọn. Ó wàá farabalẹ̀ ṣe ìwádìí nínú àdúrà àti nínú kó o bá àwọn èèyàn lágbègbè ń dọ́rẹ̀ ló fi mọ̀ ń tọ́ ní ń rí tè sá lọ. Jẹ́ ń sọ fún ọ̀ntẹ́ ní ń rí tè sá lọ. So nílẹ̀ Yorùbá dàárọ̀ yìí, bó o bá fẹ́ yàwó, mọ́ ignore ipa, mọ́ tàpá sí ipa tí alárinà ń kó. Alárinà lè jẹ́ ọ̀rẹ́ rẹ o, ó lè jẹ́ ọ̀rẹ́ bàbá rẹ, ó lè jẹ́ ẹnìkan tó súnmọ́. Mọ́ ignore ipa tí wọ́n ń kó. Ipa ẹ̀ làwọn alárinà mọ́ kó tẹ́ pé wọ́n ó ti ṣèwádìí inú ilé wọn, irú ìyàwó wọn ní, bó wọ́n ṣe ń tírìtì bàbá wọn, sọmọ tí yóò bu ọlá fún ọkọ ni wọ́n ó ti rí. So wá rí àwọn èèyàn tó fẹ́ wọn tí wọ́n sá lọ yìí, àwọn alárinà wọn ti ta wọ́n lólobó wípé ilé tó fẹ́ wọ̀ yìí ó fẹ́ lọ sànà ẹbọra ni, báyìí ni wọ́n ń ṣe ń bẹ̀, sá lọ fẹ́mi ẹ̀. Ní tó mọ́ ń sábà fàánù tó bá gbọ́ pé wọ́n dẹ̀ ti lágbájá ó ti fẹ́ ṣe wedding tẹ́lẹ̀, ó ti fẹ́ ṣe kinní kan tẹ́lẹ̀, ẹnìkan wá sá lọ, ẹni yẹn ti fura wípé ọmọ ìrankíran ni wọ́n. Ẹnìkan ti ta lólobó wípé ọmọ ìrankíran ni wọ́n. So ìwọ náà bó bá fẹ́ yàwó, mọ́ fojú tẹ́ńbẹ́lú ipa tí alárinà ń kó. Ó ṣe pàtàkì. Lórúkọ Jésù, ojú òní tiwa, àní bọ́há o, àní bọ́há lágbára Ọlọ́run. So nǹkan míì tí mo tún fẹ́ mẹ́nu bà ó ní wo inú ilé dáadáa, inú ilé tó fẹ́ wọ̀ wò dáadáa. Sórí mọ́kàndédé sọ wípé àkókò àfẹ́sọ́nà ìmúnimọ́ni má jẹ́ kó kéré. Courtship ẹ ó lè lọ bí ọdún 3-4, jàgàgà tó bá jẹ́ wípé agbègbè ńkọ́ nìwọ̀ gbé dàgbà, èyí sì sọmọ ìlú. Jẹ́ kí ààyè courtship ẹ ó pọ̀. So bí wọ́n bá ń ṣènáwó kan níbi ibẹ̀, ìwọ náà ó lè wà ńbẹ̀, ọ̀kan lọ, ìwọ náà wà ńbẹ̀. So orílé tó fẹ́ wọ ìbò bá ṣàkíyèsí pé àwọn young widows, opó tó jẹ́ ọ̀dọ́ ọ̀pọ̀ ńbẹ̀, mọ́ bá wọn débẹ̀, ilé àwọn ọmọ ìrankíran. Young widows tó bá rí pé wọ́n pọ̀ nínú ilé tó fẹ́ wọ̀ lọ, ìwọ náà wọ́n pa ọ́, ìyàwó rẹ̀ náà ó di widow. Trophy widow nù ilé wọn lọ́dọ̀ àwọn ọmọ ìrankíran. Trophy ó ní widows. Nígbà wọn bá pọkọ wọn tán, wọn ó gbóríyìn ni. Tó bá ti wà pẹ́rẹ́ pé ilé tó fẹ́ wọ̀ yìí àwọn opó ló pọ̀ ńbẹ̀ lọ jákujàku, àwọn young widows, àwọn opó tó jẹ́ ọ̀dọ́ ló pọ̀ lọ́nbi ibẹ̀ yìí. Jọ̀ọ́ dákun, ọmọ ìyá mi nú Olúwa, ẹ̀yin ará nú Olúwa, tètè bẹ́sẹ̀ rẹ sọ̀rọ̀ kí wọn náà mọ́ bá ṣe kíni, kó mọ́ bá dàbí wọn. A mọ àwọn kan lórílẹ̀‐èdè tá a wà yìí, lù kan mo gbọ́n pa wọn rí ni, bóyá ẹnìkan ló ti ń sọ létí mi wípé àwọn ọmọkùnrin wọn ìfẹ́ kọ́lé, pé tí wọ́n bá ti kọ́lé ní ìyàwó wọn ó fún wọn ní nǹkan jẹ, wípé nítorí pé ìyàwó wọn ó rò wípé wọ́n fẹ́ ìyàwó mi léhùn. Àwọn narcissist àwọn náà máa ń ní rònú bẹ́ẹ̀. Ọlọ́run ó yọ wá lórúkọ Jésù. So nǹkan míì tá a tún fẹ́ gbé yẹ̀wò ni báwo ni ìhà tí wọ́n kọ sí bàbá wọn ṣe rí. Ìhà wo ni wọ́n kọ sí bàbá wọn? Àwọn ọmọ tó fẹ́ fẹ́ yìí, ìhà wo ló kọ sí bàbá wọn? Jọ̀ọ́ dákun farabalẹ̀ kó wò dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn narcissist wọn ti mọ̀ ipá àwọn èèyàn ọ̀tá sáwọn, èèyàn ọ̀tá sí ìdílé àwọn mọ́. Jàgàgà àwọn ọmọ single mothers, nígbà bá rí pé èèyàn fọ́mọ single mothers mọ́, kíá wọn ó dá ọmọ padà sọ́dọ̀ bàbá ẹ̀. Ọmọ ń dẹ̀ ní kìí ta sí bàbá ẹ̀ tẹ́lẹ̀, ìmọ̀ bú bàbá ẹ̀ ni. So yóò wà díbọn bígbà pé òun fẹ́ràn bàbá òun, torí pé kí wọ́n lè bá rò pé ọmọ ìlẹ́kọ̀ọ́,
ìdí náà tó fi gbọ́dọ̀ fi ojú balẹ̀ kí ojú rẹ kó rí imú kó tó di pé ó ṣe kíni ó tẹ̀rí sí àwọn ọmọ ìṣe wọn ń gbé ọ̀dọ̀ bàbá wọn láti ilẹ̀ wá. Ọmọ tí ò gbọ́dọ̀ bàbá rẹ̀ láti ilẹ̀ wá kò lè mọ bí a ṣe é bu ọlá fún ọkùnrin, kò lè mọ bá a ṣe é bu ọlá fún ọkọ, kò mọ bá a ṣe lè wà lábẹ́ ìdarí ọkọ. Ọ̀dọ̀ bàbá wọn tí mọ̀ ọ́ kọ́ ọ̀dọ̀ bàbá lobìnrin tí kọ́ bí a ṣe é bu ọlá fọ́kọ. Ọmọ tí ò wá gbé ọ̀dọ̀ bàbá rẹ̀ dàgbà tí gbọ́dọ̀ ìyá rẹ̀ tí ń bẹ́ ń bì kan lọ́lọ́ gbé kò lè bu ọlá fọ́kọ. Mọ́ débẹ̀ pàápàá. Then èyí tó tún wò ni pé ṣé ìyá wọn ṣó ń gbé pẹ̀lú bàbá wọn? Bẹ́ẹ̀ ni, sórí tí ìyá wọn ò bá gbé pẹ̀lú bàbá wọn tí ń gbé lọ́tọ̀, ó ṣeéṣe kó jẹ́ wípé ìwọ náà bí ó bọ́ ọmọ yẹn ó ṣe dìnú. Bí wọn náà ó ṣe dìnú nígbà ó bá yálò náà ó kò jáde torí àwọn tí ọmọ gbà mọ̀ràn nu. Bó bọ́kọ ẹ bá ṣe báyìí gbà báyìí, bó bá ṣe báyìí ṣe báyìí, bó bá ṣe báyìí ṣe báyìí, ìwọ náà ó di bàbá ń dá gbé kàn ní. Ṣé ìyá wọn ṣó ń gbé lọ́dọ̀ bàbá wọn? Ìwọ náà wo bí gbogbo bí bẹ́ẹ̀ kó dẹ́ kó wo pé bí ìyá wọn bá tiẹ̀ wá ń gbé lọ́dọ̀ bàbá wọn, ìhà wo ni ìyá wọn ó ń kọ sí bàbá wọn? Ó wọnú ilé mi ó wọnú ilé mi ṣe ni ìyá ọmọ gbó bàbá lẹ́nu jẹ́jẹ́jẹ́. Ìyá tó gbó bàbá lẹ́nu, ọmọ náà ó gbó ọkọ lẹ́nu. Bẹ́ẹ̀ ni, ọmọ náà ó gbó ọkọ lẹ́nu. Bóyá bí oṣù kan sẹ́yìn ẹnìkan pè mí, wọ́n lọ́mọ kan náà bàbá ẹ̀, ọmọ ẹ̀ sì ti tó lé ọkọ ló ti expire lé ọkọ lílọ gan. Sorry to say, ọjọ́ orí rẹ̀ ti pọ̀. Ọ̀nà bàbá rẹ̀ bó láṣẹ jẹ́ tó na bàbá ẹ̀. Mo bá lọ síbẹ̀, èmi bá ń bù, mo bá ń láálí ẹ̀. Ṣó o mọ̀ pé gùn leléyìí ni o mọ̀ tí Bíbélì wí ni pé bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ̀. Bó o ṣe dàgbà tó ìwọ tó ti yẹ kó o lọ lọ́kọ, o tún wá wà nílé bàbá rẹ̀, o tún ń nà àdàgbà mọ́ dánú. Ẹ mọ̀ àwọn ọ̀rọ̀ burúkú téèyàn máa ń sọ tí tẹ pé béèyàn bá sọ sókù gan òkú ó sunkún jáde ni mọ̀ ń rọ́ sí lágbárí. Nígbà mọ̀ ń rọ̀ sí lágbárí lẹ́gbọ́n rẹ̀ bá dáhùn. Ẹ̀gbọ́n rẹ̀ ní ẹ mọ̀ wulẹ̀ bú mọ́mí ìwà ni, mọ́mí ìwà náà mọ̀ ná dádì ìwà ibi tó ti kọnu. Òrìṣẹ́ báyìí, ilé tó bá ti fẹ́ lọ́kọ wo ìhà tí ìyá tó kọ sí bàbá níbẹ̀. Ṣé ìhà dáadáa ni? Ìgbà kan la fẹ́ gbalé kan, mo mọ̀ sí àwọn àpẹẹrẹ kó ìwọ náà mọ̀ bá bọ̀ ha. Àwọn ọmọ ìran kíran pọ̀ ń gbòòrò, narcissist pọ̀ ń gbòòrò, wọ́n pọ̀ gan-an ju àwọn èèyàn gidi lọ. A fẹ́ gbalé kan gbà kan, ọkùnrin yìí sì dáa gan, ló bá ní ká wálé ká wá sanwó, a bá lọ lé wọn. Ó ní wẹ́ gbà yẹn ilé cheap, ó ní wẹ́ àwọn tó ń gbé bẹ̀ tẹ́lẹ̀ 40,000 wọ́n ń san, ẹ̀yin tẹ̀sí fẹ́ gbà tẹ́ bá san 50,000 kò bá dì. Bí ìyàwó sì jáde láti inú yàrá nù, in tó fi láàlé ọkọ rẹ̀ gan ó tó 1 hour kó tó wá fàbọ̀ lé àwa tá a fẹ́ gbalé lórí. Ngbò sọ wúruwúru rẹ̀ tán mo sáà ń wò báyìí ni. Ngbà mo wá wo sí mo wá pé eléyìí sì bímọ, àwọn kan ni ó sì fẹ́ ọmọ rẹ̀. Bó bá ń ṣe báyìí lójú àlejò, bó ló ti ṣe lójú àwọn ọmọ. Bí èèyàn bá fẹ́ irú àwọn ọmọ ènìyàn báwọn náà sì ṣe sọ́kọ wọn nù, torí pé ìyá yìí ò bọ́lá fọ́kọ ẹ̀, wọn ò lè bọ́lá fún ọkọ wọn. Bàbá yẹn sà ń wò dẹ̀ ni tí násìsì fún wọn fẹ́ àchífù nu, wọn ò fẹ́ gba orí lọ́wọ́ ẹ̀, wọ́n gba òní lọ́wọ́ rẹ̀, wọ́n wà gbé òru, wọ́n gbélé ọ lọ́wọ́. Bàbá ń sà ń wò dẹ̀ báyìí ni. So bó o bá ti délé àná rẹ̀, wo condition tí bàbá wọn wà. Ṣé ọkùnrin tó dájú tó gbóyà tẹ́ pé ń bọ̀ gan-an, dáàdì sí ń bọ̀, kálukú tètè púta rẹ̀ in order ni? Àbí ọkùnrin tí ń wọlé dẹ̀ tẹ́ pé ìyàwó ní ń sọ nígbà wájú tí ń gbẹ̀yìn tí ń sọ gbogbo ẹ̀, ó determine tí ó ṣẹlẹ̀ sí wọn náà. Bí bàbá ń ṣe rí bẹ́ẹ̀ ni wọn náà ó ṣe rí lẹ́yìn ìwọ ọ̀la. Ọlọ́run ràn wá lọ́wọ́. A tó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ìlágbára Ọlọ́run. A tó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ìlágbára Ọlọ́run. Ọlọ́run ràn wá lọ́wọ́. Thank you. Blessed be the name of the Lord. Hallelujah.